A máa kú ìsinmi òpin ọ̀sẹ̀, èyí ò ní jẹ́ àṣemọ fún gbogbo wa o, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ Sátidé tó kẹ́yìn sí oṣù àti sínú ọ̀sẹ̀, ọjọ́ 21 nínú oṣù kẹjọ ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ kẹtẹpẹ tó ń bẹ nínú ìròyìn wa, ẹ jẹ́ ká ṣe omi mu náà, à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà ìkan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Cross River, Donald Duke, òun mà ló ti bẹnu àtẹ́lu ìgbésẹ̀ tí ètò ìṣèjọba àti eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé nípa ríra ẹ̀rọ bàálù tó jẹ́ ti ààrẹ eléyìí tí wọ́n ṣẹ̀ kówó rọ̀gùnrọ̀gùn lé o ní àárín ọ̀sẹ̀ àti inú oṣù eléyìí tó tẹnubẹ́pọ̀ yìí. Gẹ́gẹ́ bí Donald Duke eléyìí tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Cross River ṣe sọ̀rọ̀ náà, ó ní ó yà òun lẹ́nu láti lè rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu o láti kówó lé ọkọ̀ òfurufú tó jẹ́ ti ààrẹ lásìkò tá a wà yìí, pẹ̀lú bí ebi ṣe ń pa orílẹ̀-èdè Nàìjíríà tí ìlú ò fararọ̀, tí eku ò ké bí eku, tí ẹyẹ ò ké bí ẹyẹ. Kódà ó ní àwọn ọmọ èèyàn ti ń dún bí òbúkọ báyìí. Ó ní ṣùgbọ́n kàkà kí Tinubu kórí èyí rò, ó ní bàbá òun kó agbádá òun ẹ̀wù sọ́rùn àti fìlà lórí láti lọ sí ilẹ̀ òkèrè pẹ̀lú owó rọ̀gùnrọ̀gùn nípa ríra ẹ̀rọ agbérapá bàálù agbérapá tí ṣe ti ààrẹ tá a mọ̀ sí presidential private jet pẹ̀lú owó rọ̀gùnrọ̀gùn o. Donald Duke tó ṣe àpèjúwe ìwà náà gẹ́gẹ́ bí ìwà ìbìkítà àti àìní àkàní ohun rere. Bákan náà kéèyàn ó má bìkítà fún ìdàgbàsókè àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè rẹ̀ tó fi mọ́ àwọn èèyàn tó ń gbé nínú rẹ̀. Ó ní ọ̀nà kan ṣo tóun lè gbà ṣe àpèjúwe ìwà tí Tinubu wù pẹ̀lú àsìkò tá a wà yìí rèé. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ṣe kéde rẹ̀ láàrin ọ̀sẹ̀ tó kọjá wípé àwọn ti pààrọ̀ ẹ̀rọ agbérapá tí í ṣe ti iléeṣẹ́ ààrẹ báyìí, yàtọ̀ sí eléyìí tí wọ́n ti ń lò èyí tó ti tó bí ọdún 19 èyí tó jẹ́ wípé ààrẹ tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló rà á lásìkò tí bàbá òun tó ń bẹ lórí àlééfà lọ́dún náà lọ́hùn-ún, tó sì ti tó bí ọdún 19 èyí tí wọ́n ti ń lo bàálù agbérapá ti ààrẹ ọ̀hún. Báyìí ni ààrẹ tuntun Bọ́lá Ahmed Tinubu ló ṣe kó owó láti lọ rèé ra ẹ̀rọ bàálù agbérapá tuntun tí ó jẹ́ eléyìí tí ààrẹ yóò máa lò láti fi rin ìrìn àjò tó ní ṣe ní òfurufú. Ṣùgbọ́n ní ìgbà tí Donald Duke, gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún, tí ó sọ, ó ní gẹ́gẹ́ bí ẹni tó bá ní ìwà àti ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn, kò yẹ kó lè wúrú wà ìtorí pé orílẹ̀-èdè Nàìjíríà kò fararọ, ìlú ò dẹrùn, ohun gbogbo ló ti wọ́n, ìyà ebi ń pa àwọn ènìyàn ó sì ń jẹ àwọn ènìyàn. Onírú àsìkò tá a wà yìí, irú owó rọ̀gùnrọ̀gùn èyí tí wọ́n kó lé bàálù agbérapá yìí, ó ló yẹ kí wọ́n fi kún ètò ọrọ̀ ajé. Bákan náà kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí bí ètò ọrọ̀ ajé Nàìjíríà yóò ṣe múnádóko ni o. Ó ní òun ní tóun bá jẹ́ olórí ẹbí àti olórí ilé, olóhun yóò rí dájú pé gbogbo àwọn èèyàn tóun jẹ́ olórí ẹbí lé lórí, gbogbo wọn wà nínú ayọ̀, àlàáfíà àti ìdùnnú tóun ti ìfọkànbalẹ̀. Jíjẹ mímu wọn ó gbọ́dọ̀ máa bọ́ sí ní ìrọ̀rùn. Ó ní kódà gan gẹ́gẹ́ bí olórí ẹbí, ó ní bí àwọn èèyàn tí ń bẹ lábẹ́ òun bá ti jẹ yó tí wọ́n sì ti wà dáadáa, ó ní bóun ò bá jẹ yó, ó ní kò sí nǹkan tó kàn wọ́n, ṣùgbọ́n àwọn tóun jẹ́ baálé ilé lórí ló gbọ́dọ̀ jẹun, torí pé bí ara ò bá rọkùn, ara ò lè rọ adìyẹ òun. Gẹ́gẹ́ bí Donald Duke ṣe sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lánàá tí ṣe ọjọ́ Jímọ̀ 30 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí, ní ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ojúwòye rẹ̀ sí ìwà àti ìgbésẹ̀ eléyìí tí iléeṣẹ́ ààrẹ ọ̀hún tó wò gẹ́gẹ́ bí wọ́n ṣe ra bàálù agbérapá tuntun. Ó ní òun yóò rọ̀ Tinubu láti jókòó kó ronú dáadáa kí wọ́n sì hùwà síwájú rere táwọn ènìyàn yóò máa tọ́ka rere sí wọn lẹ́yìn wá ọ̀la. Ó ní bí bẹ́ẹ̀ kọ́, àtẹni tó ṣe bí, àtẹni tó ṣèkà, àtẹni tó ṣe rere,
ó ní gbogbo wọn pátá ló ní àkọsílẹ̀ níwájú àti lọ́kàn àwọn ènìyàn. ṣé Yorùbá bọ̀ wọ́n lẹ́ni bá bèrè ọ̀rọ̀ nífẹ̀ẹ́ ìdí ọ̀rọ̀ láti gbọ́ o lórí ìdí pàtàkì tí àwọn ọ̀gá àgbà kan tó wà ní ẹ̀ka ètò ààbò àti àwọn tó ń ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ lórí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ṣe kúrò ní ipò tí wọ́n wà tí ààrẹ tó sì yan àwọn ọ̀gá tuntun mìíràn síbẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n rí i pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó kéde àwọn ọ̀gá àgbà míì lẹ́ka iléeṣẹ́ ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ àti National Intelligence Agency NIA báyìí. Nínú ọ̀sẹ̀ tó kọjá lọ yìí náà la gbọ́ wípé ẹni tó jẹ́ ọ̀gá àgbà tí àjọ DSS lórílẹ̀‐èdè yìí eyín Yusuf Bichi wípé ó ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Bákan náà ọ̀gá àgbà tó ń darí NIA eyín ọ̀gbẹ́ni Ahmed Abubakar òun náà ti kúrò ní ipò rẹ̀ tí wọ́n sì ti fi àwọn ẹlòmíín sí àyè ọ̀hún o. Ọ̀rọ̀ ti wá jáde báyìí pẹ̀lú ìwádìí eléyìí tí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa tó ṣe láti tọpinpin bí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe lọ sí fi hàn tó sì jábọ̀ wípé ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ààbò eyín Nuhu Ribadu àti àwọn ìgbìmọ̀ kan tó ní ṣe pẹ̀lú ètò ààbò ni wọ́n pe àkíyèsí àwọn ọ̀gá àgbà méjì eyín Yusuf Bichi àti Ahmed Abubakar wípé kí lohun tí wọ́n ń wò lásìkò ìwọ́de ẹ fi òpin sí ìjọba búburú end bad government èyí tó wáyé láti ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá nínú oṣù kẹjọ ọdún 2024 yìí níbi tí àwọn ìpínlẹ̀ kan lápá òkè ọya lọ́hùn-ún tí wọ́n ti bà ìwọ́de alálàáfíà ọ̀hún jẹ́ èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní já ilé tí wọ́n ń já àwọn ilé ìtajà tí wọ́n ń jí dúkìá tó sì ń ba dúkìá jẹ́ o. Bákan náà pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn tó ṣe ìwọ́de ọ̀hún lápá òkè ọya wọ́n tún ní àǹfààní láti na àsíá orílẹ̀-èdè Russia tí wọ́n sì dáná sun àsíá orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n lèyí túmọ̀ sí wípé àwọn ọ̀gá àgbà náà wọn ò kún ojú òṣùwọ̀n tó láti wà ní ipò ọ̀hún èyí tó fà á kí àwọn ọ̀gá àgbà ọ̀hún kí wọ́n sì yọ wọ́n ní ipò láti fi ẹlòmíín rọ́pò rẹ̀ ní ìgbà tí wọn yóò tẹ̀síwájú. Wọ́n ní ọ̀gá àgbà eyín Ahmed Abubakar èyí tó wà ní ti NIA wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan òun wípé ó lajú sílẹ̀ tàlùpọ́n kò wọ́n eléyìí tí àwọn ilé-iṣẹ́ kan ní orílẹ̀-èdè China èyí tí wọ́n mú ẹ̀rọ bàálù agbérapá mẹ́ta tí í ṣe ti iléeṣẹ́ ààrẹ àti torílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì jagbà tí wọ́n gbà á lọ́wọ́ wọn èyí tí wọ́n gbé àlè léwu wípé wọ́n fi ẹ̀sùn kan Nàìjíríà. Wọ́n ní báyìí ó yẹ kí Ahmed Abubakar kó lè jábọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ lórí ìwà ọ̀hún tí iléeṣẹ́ China náà eléyìí tí wọ́n fi lè gba bàálù mẹ́ta lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì sí nǹkan kan tó ṣe sí o. Wọ́n ní àwọn nǹkan wọ̀nyí fi hàn wípé àwọn ènìyàn ọ̀hún tó jọ̀gá àgbà náà wọn ò kójú òṣùwọ̀n tó láti di ipò èyí tí wọ́n wà láti dì mú kó sì tó di wípé wọ́n lé wọn kúrò kí wọ́n tó fi ẹlòmíín sí ipò wọn. Ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìmàn ló ti rọ́wọ́ tó àwọn afurasí ọkùnrin méjì kan èyí tí wọ́n ja àwọn obìnrin mẹ́ta èyí tí wọ́n ń ṣe òwò nọ̀bì tí wọ́n jà wọ́n lólè tí wọ́n sì gba dúkìá àti owó lọ́wọ́ àwọn olówó nọ̀bì obìnrin mẹ́ta ọ̀hún ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde eléyìí tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó SP Benjamin èyí tó fi léde ní òpin ọ̀sẹ̀ èyí tó sì fi tó àwọn akọ̀ròyìn tó fi tó wọn létí sọ ọ́ lálàyé di mímọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lónìí ọjọ́ Sátidé Benjamin ní ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́rú ọ̀sẹ̀ tó kọjá ní nǹkan bíi aago 2:20 ní òru èyún ní òru ọ̀gànjọ́ ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Bákan náà èyí tó sì mú kí àwọn ènìyàn ọ̀hún èyí tí àwọn arákùnrin oníṣẹ́ ibi tí wọ́n jà lólè láti fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí ní nǹkan bíi aago 4:00 lọ́wọ́ ìdájí ní ọjọ́ 23 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí ni wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún wọ́n fi tó àwọn ọlọ́pàá létí o wípé àwọn arákùnrin méjì afurasí kan ìmàn ló gbé àwọn tí ó ń ṣe olówó nọ̀bì obìnrin mẹ́ta yìí
ní ìdúnàdúrà wípé láti lọ rèé gbádùn ara wọn kí wọ́n ṣe tòótọ́ mẹ́lẹ́tò adùnmáàdẹ́ẹ̀kẹ́ ń toní yùnkẹ̀yùnkẹ̀ láláìmọ̀ wípé àwọn ọkùnrin ọ̀hún ohun tí ń bẹ lọ́kàn wọn ó yàtọ̀ sí ohun tí wọ́n fi lọ àwọn olówó nọ̀bì obìnrin ọ̀hún o. wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní agbègbè Adéníran Ògúnsànyà ní Bọ̀dé Thomas Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ní àwọn afurasí nọ̀bì obìnrin ọ̀hún o. wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní agbègbè Adéníran Ògúnsànyà ní Bọ̀dé Thomas Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ní àwọn afurasí méjì ètò gbé àwọn obìnrin olówó nọ̀bì mẹ́ta láti gbé wọn lọ sí ilé ìtura ibi tí wọ́n sọ fún àwọn wípé wọ́n wà, ṣùgbọ́n ní ìgbà tí wọ́n dé àárín méjì ọ̀nà ni wọ́n paná ọkọ̀ tí wọ́n sì gba ẹ̀rọ alágbèéká iPhone olówó iyebíye èyí tó jẹ́ pé méjì nínú àwọn ẹ̀rọ alágbèéká iPhone ọ̀hún ó lé ní mílíọ̀nù kan náírà. bákan náà ni wọ́n gba Android kan eléyìí tí iye owó rẹ̀ ń lọ sí bíi ẹgbẹ̀rún lọ́nà ogóje náírà 140,000 naira. bákan náà ni wọ́n tún ní wọ́n gba ẹ̀rọ alágbèéká kan tí í ṣe iPhone olówó kékeré o èyí tó ń lọ lé ní ẹgbẹ̀rún ogójì ó lé ní igba náírà 240,000 naira. wọ́n ní kò máa mọ síbẹ̀ àwọn afurasí ọkùnrin yìí ni wọ́n tún ní kí àwọn obìnrin olówó nọ̀bì náà kí wọ́n ṣe ẹ̀dáwó sínú àpò àpamọ́wọ́ owó wọn eléyìí tó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà 25,000 naira. lẹ́yìn náà ni wọ́n tún gba ẹgbẹ̀rún mẹ́jọ náírà 8,000 naira sínú àpò àpamọ́wọ́ owó Opay kan èyí tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n ní kí àwọn obìnrin olówó nọ̀bì náà kí wọ́n dáwó ọ̀hún sí o. gẹ́gẹ́ bí Benjamin ti sọ ó ní àwọn oníṣẹ́ ibi ọ̀hún lẹ́yìn tí wọ́n rọ́wọ́ tó wọn àwọn náà jẹ́wọ́ wípé lótìtọ́ lódodo làwọn hùwà ibi ọ̀hún wọ́n sì rí díẹ̀ gbà padà nínú ohun tí wọ́n gbà lọ́wọ́ àwọn arábìnrin náà. tó ẹ̀yin ará ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà náà oògùn aṣaralóore S2 herbal mixture tá a bá lọ tá a bá padà dé a ó máa tẹ̀sọ́wọ́ wájú nínú ìròyìn wa ẹ kú ìkàlẹ̀ o. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí. oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. torí ẹ̀ àìrìn jìnnà láìra búkẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. ẹ káàbọ̀ padà. mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà ọ̀hún oògùn aṣaralóore tí wọ́n fi ewé àti gbòkó jọ S2 herbal mixture. ẹ̀yin náà lọ rèé mú tiyín lónìí láwọn ilé ìtajà tí ẹ gbọ́ ìpolówó ọjà wọn. ìròyìn fẹ́lifẹ́li ṣì ń tẹ̀ sọ́wọ́ wájú. arákùnrin kan tí ṣe ní ọdún márùndínlógójì eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Emmanuel òun mà ló gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ títí
tó sì fi bá ìjọba ayé tó fi sílẹ̀ di ìjọba ọ̀run mú báyìí o. Ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n ń pè ní Àlàáfíà Street ní ìlú Ṣàngó Ọ̀tà ní ìjọba ìbílẹ̀ Adódo Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ eléyìí tó tẹnugbépo yìí ni wọ́n ní Emmanuel ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀, eléyìí tó sì jẹ́ wípé ọ̀kan nínú àwọn alábàágbé tí wọ́n jọ ń gbé pọ̀ ló lọ fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní ìlú Ṣàngó Ọ̀tà létí o, wípé ẹni tí àwọn jọ ń gbélé ó ti gbé òògùn jẹ, bó sì ṣe ń ṣe yìí kò yé òun o. Kó tó di pé ọ̀rọ̀ ọ̀hún ó bọ́ hà lòun ṣe wá fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí. Ní ìgbà tí àwọn ọlọ́pàá yóò fi dé agbègbè náà ni wọ́n rí wípé ńgbà tí wọ́n yóò wọnú ilé, wọ́n ti bá Emmanuel tó ti nà gbalaja bí òkété tó jẹ gamale o, tí ẹ̀mí sì ti bọ́ lẹ́nu rẹ̀. Èyí ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí, gẹ́rẹ́ bí wákàtí 24 tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tó ṣẹlẹ̀ ní agbègbè Kẹ́ńtà Ìdí-Àbà ní ìlú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn, níbi tí ìròyìn náà fi tó wa létí wípé arákùnrin kan ní ọdún 32 32 years òun náà gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Arákùnrin Olúwaṣeun Ṣórìnọlá òun náà tó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní ọjọ́ 28 nínú oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí nílùú Abẹ́òkúta. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn oníròyìn lówùúrọ̀ òní sọ di mímọ̀ wípé àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ti débẹ̀ tí wọ́n sì ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, èyí tí ohun gbogbo ti ń lọ láìsí wàhálà kankan bí ti ń kó kéré mọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé tí ṣe ọmọ ilẹ̀ wa Nàìjíríà eyín Dami Crane ló ti tọrọ àforíjì lọ́wọ́ akẹgbẹ́ rẹ̀ David Adeleke tí gbogbo wa mọ̀ sí Davido, lẹ́yìn tí Dami Crane tó lo ọjọ́ 6 láhàámọ́ àwọn ọlọ́pàá eléyìí tí Davido tó fi ọwọ́ òfin gbé lórí ẹ̀sùn kan tí wọ́n fi kan Dami Crane wípé ó ń ba Davido lórúkọ jẹ́ o pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan èyí tó ń fi léde lórí ìkànnì ayélujára rẹ̀, èyí tó sì jẹ́ àwọn ọ̀rọ̀ àti ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tó fi ń kan Davido. Kó tó di pé Davido ní bí ènìyàn bá ti ń wúrú wà báyìí ó di dandan kó fi ọwọ́ òfin kí wọ́n fi sínú ọ̀rọ̀ náà, èyí tí Davido tó sì fi ọwọ́ òfin gbé Dami Crane, níbi tí Dami Crane ti lo ọjọ́ 6 gbáko láhàámọ́ àwọn ọlọ́pàá kí wọ́n tó ṣí sílẹ̀. Báyìí fọ́nrán kan èyí tí Dami Crane padà ṣe lẹ́yìn tó jáde kúrò láhàámọ́ àwọn ọlọ́pàá níbi tó ti ń tọrọ àforíjì tó ti ń bẹ Davido wípé kó dákun dábọ̀ kó wá àyè nínú ọkàn rẹ̀ láti dáríjì òun, wípé ọmọdé ò ní múrin jẹ kó má ra lọ́wọ́ o. Ó ní àtòun àti Davido ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n o, ẹnikẹ́ni kò sì lè dá sí àárín méjì àwọn. Ẹ jẹ́ ká wo fọ́nrán ọ̀hún kẹ́gbọ́n ohun tí Dami Crane tó sọ. Ẹ káàbọ̀ padà, mo lérò yìí pé ẹ ti rí Dami Crane níbi tí òun pẹ̀lú Very Dark Man VDM tí wọ́n ti jọ ń sọ̀rọ̀ tí wọ́n sì ń tọrọ àforíjì lọ́wọ́ Davido. Ó ní láìpẹ́ láìjìnà òun yóò wá ọ̀nà láti lọ rí Davido kí wọ́n sì yanjú ọ̀rọ̀ ọ̀hún bí ẹ̀gbọ́n àtàbúrò, kí ohun gbogbo kó sì lè máa lọ ní ìrọ̀rùn àti sẹ́lẹ́sẹ́ bí àti kọ̀wé rẹ̀. Ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà ẹ̀mí ìtẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́tun ròyìn láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ló ní ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́ láṣẹ Elédùà. Ire òun ayọ̀ ni ó máa jẹ́ tiwa o. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ o. Ẹ ṣeun gan ni. Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.